yá mo tún ti gbé dé fún yín lóní fẹlifẹli o onífẹlifẹli leléyìí o onífẹlifẹli leléyìí o ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ẹ bá mi pe alára ẹ bá mi pe ajérò pé a tún ti gbé dé sórí ìkànnì yìí ó ń gbóná fẹlifẹli ni ẹ pọmọdé ẹ pàgbà ẹ pe obìnrin ẹ pe ọkùnrin pé a tún ti gbé dé lórí ìkànnì Da Expression TV. Ṣe rí ọkùnrin tẹ́ ń wò ní ojú móhùnmáwòrán mi yẹn tó ṣojú kọ̀ọ̀kan bíi aago ṣọ́ọ̀ṣì yìí òun ni ọwọ́ pálábá ẹ̀ ségi ní ìlú Enugu àbí ìpínlẹ̀ Enugu òun lọ́wọ́ pálábá ẹ̀ ségi. Kí ni ọwọ́ pálábá ẹ̀ ségi fún? Ṣe rí gbogbo àwa tí a máa ń tojú bọlé káàkiri mi dẹ̀ lè sọ pé à ń tojú bọlé gbogbo àwa tá a máa ń tọrọ tá a máa ń lọ sọ́dọ̀ àwọn olówó tá a máa lọ sọ pé à ń wá ìrànlọ́wọ́ káàkiri ẹ jẹ́ kí a máa ṣàkíyèsí ká dẹ̀ máa ṣọ́ra ní ọwọ́ ẹni tí a ti lọ máa tọrọ ìrànlọ́wọ́. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní kò ní jẹ́ kí a kó sí ọwọ́ ẹni tó máa fi ẹlẹ́dàá wa ṣe owó àní kó sọ́wọ́ àwọn ọmọ wa ò ní kó sọ́wọ́ ẹni tó máa fi ẹlẹ́dàá wa ṣe ògùn owó. Àwa tí a dẹ̀ máa ń sọ pé à ń jáde náà ẹ jẹ́ kí a máa dágbére fún àwọn ẹbí ká máa dágbére fún ọkọ wa ká máa dágbére fún ìyàwó wa ibi tí à ń lọ Ọlọ́run jẹ́ kí a rin àrìnfẹsẹ̀ sí o. Ọ̀gbẹ́ni tí ẹ̀ ń wò yìí gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ òun ni ọwọ́ pálábá ẹ̀ ségi ní ìpínlẹ̀ Enugu tí wọ́n bá sọ́kàwé gbàǹgbà òun lẹ̀ ń wò ní ojú fọ́nrán yẹn fídíò yẹn lẹ̀ ń wò ní ojú móhùnmáwòrán mi yẹn sọ́kàwé yẹn lẹ̀ ń wò yẹn níbi tí ó máa ń jí àwọn èèyàn gbé àwọn tó bá ti jí gbé tó fi ń ṣòwò níbi tó ń jí wọn gbé tó ń tọ́jú wọn sí inú sọ́kàwé ó gbódìdí gbẹ́ sọ́kàwé yẹn sínú yàrá ẹ̀ ní sínú ilé ẹ̀. Ọ̀gbẹ́ni tàdé ń sọ yìí olówó ńlá ni ní ìpínlẹ̀ Enugu olówó tó yẹ pé ẹni tó bá invite ẹ̀ sí party tó bá wá ó máa ń fọ́n owó bí ẹni pé òun ni bí ẹni pé òun ni ó ń rọ owó ni bí ẹni pé òun ló ń print owó. Àwọn èèyàn máa ń fi ọlá ẹ̀ máa fi ń tọrọ ní gbogbo agbègbè ibi tó kọ́lé sí ni ilé kàǹkà ilé ẹ̀rìmọ̀ àwọn mọ́tò àwòyanu ló máa ń gbé káàkiri jẹ́ pé àwọn èèyàn máa ń fi ọlá ẹ̀ tọrọ. Ọlọ́run ní jẹ́ kí a fi ọlá ọlọ́lá tó máa kó bá wa Ọlọ́run jẹ́ ká fi tọrọ o. Ọ̀gbẹ́ni yìí ṣe rí ọmọ kékeré tẹ̀ ń wò lójú móhùnmáwòrán mi yìí ọmọ obìnrin kékeré tẹ̀ ń wo àwòrán yìí ó dàbí pé òun ni ọ̀gbẹ́ni yìí tó jí gbé láti ọwọ́ pálábá ẹ̀ fi ségi tí àṣírí ẹ̀ fi tú. Sọ́kàwé tó ń jí àwọn èèyàn kò ń ṣe ọkùnrin nìkan ló ń jí gbé ó ń jí obìnrin gbé ó ń jí ọkùnrin ó ń jí ọmọdé ó ń jí àgbà gbé. Kódà inú sọ́kàwé yìí olóyún wà ń bẹ̀ toyúntoyún tó gbé síbẹ̀ tó ti fi ṣe nǹkan owó. Nígbà tẹ́mi gan rí fọ́nrán yìí tí mo rí olóyún nínú sọ́kàwé yìí omi bọ́ lójú mi ẹkún gbọ̀n mí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a máa wo ilé tá a tún máa lọ láti sọ pé a fẹ́ lọ tọrọ ìrànlọ́wọ́. Ọlọ́run jẹ́ ká kó sọ́wọ́ lẹ́ẹ̀kan sí o máa yín fídíò yìí sókè tó yẹ pé ẹ̀yin náà ẹ gbọ́ nǹkan tó sọ ńbẹ̀ ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ àá fi ojú wa àá fi etí wa àá fi gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀. Ṣe rí ọmọ kékeré yìí ó dà pé òun ló jí gbé last gẹ́gẹ́ bí mo ṣe sọ ìgbà tó wá jí ọmọ yìí gbé tí àṣírí ẹ̀ máa tú làwọn aráàlú bá yabolé wọ́n gbá ọ̀gbẹ́ni náà mú wọ́n já sí wòwò wọ́n kán iná lulú ẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí yọ jígà tí gbogbo sọ́kàwé tó wà nínú ilé ẹ̀ wọ́n yọ sọ́kàwé tí òun lẹ́rí tó ń gbẹ́ tó ń yọ jígà tì yẹn wọ́n yọ sọ́kàwé tí wọ́n yọ jígà tí òun ni wọ́n ń gbẹ́ tí wọ́n ti ń kó àwọn èèyàn tó ti wà nínú sọ́kàwé yẹn àwọn tó ti fi ṣòwò tó ti lu ẹlẹ́dàá wọn àwọn lè ń rí nínú sọ́kàwé lábẹ́ lẹ́lẹ̀ tó fi rin bò lórí gbogbo ẹ̀ lórí yẹn òun nìyẹn Ọlọ́run jẹ́ ká ara rìn fẹsẹ̀ sí o. Ẹ bá mi pín
fídíò yìí ẹ bá mi pín lógúnlógún, ẹ bá mi pín lọ́gànlọ́gàn. Á lè kan àwọn tó jẹ́ èèyàn tiwa náà tí wọ́n á lè máa fi àwọn fídíò yìí tá a máa mú wáyé á lè máa fi kọ́gbọ́n. Ibi tẹ́ ẹ ti lè help wa náà ni kẹ́ ẹ máa bá wa share, kẹ́ ẹ máa bá wa comment nǹkan tẹ́ bá gbà lérò lórí fídíò yìí, ẹ bá wa kọ sínú comment section. Ṣó ti yé yín? Gbogbo nǹkan tẹ́ bá gbà lérò lórí ẹ bá wa kọ sí. Ìdájọ́ tó bá tọ́ sí ọ̀gbẹ́ni náà ẹ bá wa kọ sínú comment section. Tó bá yẹ pé àkọ́kọ́ tí yín rè tẹ́yìn dẹ̀ máa bá wa pàdé lórí ìkànnì, ẹ má gbàgbé láti buwọ́lu subscribe button. Kẹ́ ẹ máa bá wa share àwọn fídíò tí a bá ń fi sórí ìkànnì. Ẹ jẹ́ kí n yín fídíò yẹn sókè ká lọ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn tí wọ́n lọ sí ilé ẹ̀, àwọn tí wọ́n yabo ilé ẹ̀. Ẹ kí n yín sókè ẹ nìṣó lọ́hùn. Ó yá, ó dàbọ̀. Ṣẹ́yìn náà ti rí sọ́kèwé tẹ́rí tí wọ́n wú tó yọ jígàtì yẹn tí wọ́n tanná sí. Ṣé ẹ ti rí tí wọ́n tanná sí yẹn? Àwọn èèyàn ló wà lábẹ́ o, àwọn èèyàn tó ti tójú pamọ́ òun ló wà lábẹ́. Ṣẹ́yìn náà ti rí irú àwọn èèyàn báyìí ló máa ń jẹ́ káwọn èèyàn máa ronú. Àwọn tó ń ṣiṣẹ́ òun gangan tó ń fi ojoojúmọ́ ṣe iṣẹ́, wọ́n máa yẹ kó máa ronú pé ṣé àwọn ò wá mọṣẹ́ ṣe ni nígbà táwọn lè bá lọ sí pàtí tó ń fọ́nwó wọn ò dẹ̀ mọ̀ pé ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn. Ẹ jẹ́ ká máa wò lọ. Ẹ ti rí gbogbo àwọn dúkìá èrè tí àwọn aráàlú ti kọ́ná sí. Àwọn mọ́tò bọ̀gìnì tó ń wà káàkiri òun lẹ̀ ń wò yẹn. Ilé ọ̀hún nìyẹn. Ìjọba ti pàṣẹ pé kó wó balẹ̀ ojú aṣebi. Ẹ̀rọ òun náà sì wọ́n ti ná tí ẹ bàjẹ́. Nǹkan tó tọ́ sí àwọn oníwà bàjẹ́ yẹn náà nìyẹn. Ẹ ti rí mọ́tò yẹn nìyẹn. Gbogbo àwọn mọ́tò ẹ̀ ni wọ́n ti kọ́ná sí. Gbogbo àwọn aráàlú wọn tí ẹ bẹ̀ṣùbẹ̀gbá tí wọ́n kọ́ná sí. Òun ló dúró lọ́ọ̀kan tẹ̀ ń wò yẹn. Òun lẹ rí tó dúró tó ń gbọ̀n bí adìyẹ orí àbá yẹn. Ẹ máa rí nísìn. Ẹ lè rí dáadáa torí orí ìkànnì tá a wà yìí ni. Kọ́ máa lọ sọ pé wọ́n fẹ́ ẹ̀hún nìyẹn. Òun lẹ̀ ń wò tó jókòó yẹn. Wọ́n ti ná ẹ̀jẹ̀ ti bò. Ẹ ká máa gbọ́ nǹkan tí wọ́n ń sọ lọ. Olójú wàìwàì. Ana akwawashi nye owo yomi n'ebe ya gbasigo everywhere ọkụ owo ya dị ebe ahụ ogbuchego ụmụ be anyị ya bụ ide pray the show were ya mewe n'ebe ọ na-eshow ozibi ya ugbu mmadụ onye abaghị ya gba ime ụlọ agbasigo ọka agba mụ na-adụgo week before dazie esegbuo mmadụ a na-agba ime ebe anyị n'ọkụ ya na mmụọ ya nọ n'ụwa ọkụ na-agbazi ebe a live ọ bụ ide pray the show ogbu mmadụ
ya na obi ya na-eme slab a niile ọ bụcha ebe mmadụ ka ọ na-adọkwụsị n'ime ebe ahụ ụnụ nwa ya nene ya be ya na on fire ya ọ bụ m na-ezegboro bụ inye ị na-awụ bifo fuel adọta gị so ọkụ na fire ime ebe a niile tinyekwe n'enye ebe ahụ shift o youth leader shift ya na ime ya kwa na ya ebe a be the play the show body kidnapper ya ozugbo ya ka ọ na-aba ọ ga-ewu once ọkụ abịa chabekwa ebe ahụ ọfụma so na ya ebe a everywhere agbalịsigo mba wime before unu ada atigbuo mmadụ kwa another well ọ lụkwara befa ime ebe niile adịgo open na ebe a ihe niile o busigo ụmụ be anyị akwa dị a ya na ọgwụ ya wa na-eme ọ ya bụ ya be ya nọ n'ọkụ na ya bụ ide play the show one mende the share show amaka ijegwe mama n'ime ebe nke a ishi akarịka ogwe a na-abịa ọ bụ m ihe a niile ya agba ọkụ be ya nọ n'ọkụ na ya bụ ide play the show ya show wezie mkpụrụ ewezie ọ nọ live sa white shift ebe ahụ be ya nọ n'ọkụ na be ya nọ n'ezigbo ọkụ una nwe o week te we mamba kwegwe n'ime ebe ahụ blọk niile ekewechewekwe so the chamber na-agbalị live we dey there live bosses and he dey play the show ogbu mmadụ una agbabagwa zinc ọ na-eme live na ụmụ mba ndị agụ live na nke ide pray the show ọzọ na ogbu mmadụ and nke ide pray the show one alụ mere na ụmụ mba ndị agụ live ana na nke ya na nọ na nke dey pray the show ogbu mmadụ youth ka na-abịa more people still coming ṣẹ́yìn náà ti rí ẹ̀yin tẹ́ ń wò wá nílé ṣẹ́ ti rí ilé mansion yẹn nìyẹn o ilé mansion tí ọ̀daràn tó fi owó oògùn owó tó fi kọ́ ilé bọ́ọ̀gìnì òun nìyẹn o òun ni ìjọba ti pàṣẹ pé kó wó gbogbo ẹ̀ kó wó látòkè délẹ̀ òun nìyẹn wọ́n ti katapila lẹ́rí tó fi ń wú yẹn gbogbo ẹ̀ lọ́ mú balẹ̀ gbogbo ẹ̀ pátápátá lọ́ mú balẹ̀ ṣẹ́ ti rí gbogbo àwa tó jẹ́ pé a máa ń fi ọlọ́ọ̀lá tọrọ tá a dẹ̀ mọ̀ pé ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbìn òun ni ṣẹ́ ti rí gbogbo nǹkan tó fowó oògùn owó tó fi kójọ olórí ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ orí àwọn tó ti fi ṣògùn gbogbo orí wọn ló máa dáa fún òun lẹ̀ ń wò yẹn gbogbo ilé yẹn lọ́ti mú ìjọba ti pàṣẹ pé kọ́ wó gbogbo ẹ̀ kọ́ wó balẹ̀ ẹni pé àwọn yẹn gan wọn wojú wúṣe gbogbo ẹ̀ lọ mú balẹ̀ lọ́wọ́ kan ẹ̀yin náà rí á dẹ̀ máa lọ sí patí á lọ máa juwó á lọ máa fọ́nwó fáwọn èèyàn láì mọ̀ pé oògùn owó ló ṣe ó ga o. It happened in the Live and Direct.